ìgbín ìlákọ̀ gidi ni ọmọkùnrin yìí fi lá mi. Ó fi ìgbín yìí sí orí idọ̀ mi. Bí ìgbín yìí ṣe ń ṣe mí lórí idọ̀ ò yé mi. Ara mi ń ṣe ṣìṣìṣìṣì kò tiẹ̀ yé mi mọ́. Mi ò mọ bí mo ṣe fẹ́ ṣe. Ìgbín lórí idọ̀. Àǹtí Ṣeun, bí ìgbín yìí ṣe ń fà ní gbogbo idọ̀ mi, ẹ̀rù kókó ń bà mí pàbó fẹ́ fi mí ṣoògùn owó ni. Àmọ́ ó dàbí pé mo ti gbọ́ lẹ́nu ẹnìkan rí tó sọ wípé wọ́n á máa fi ìgbín, ó ní bó ṣe máa ń lo ìgbín. Àmọ́ mi ò tẹ́tí gbọ́ tán dáadáa. Ohun tí ìgbà tó wá ṣẹlẹ̀ sí mi, ṣé nígbà tí ìgbín yìí tó yíká lórí òbò mi tán tó máa ṣe díẹ̀, ọmọkùnrin yìí mú ìgbín yìí ó sọ sínú bọ́kẹ́ẹ̀tì padà. Ìgbín bí 3 ni o sí 4 ó sọ sínú bọ́kẹ́ẹ̀tì padà. Ó wá mú ọwọ́ rẹ̀ ó fi sí orí idọ̀ mi pépépépé. Ó fi yún ló fi yún bọ̀. Ó wá fokú ẹ̀ sí. Kò tó kó wọlé lẹ́ẹ̀kan náà. Ó mú kó sókè. Ó fi síbi idọ̀ mi. Àǹtí Ṣeun ká má parọ́ mo ní idọ̀. Idọ̀ mi tó okó ọmọ kékeré. Ó fi síbi idọ̀ mi. Ó mú nǹkan ọmọkùnrin ẹ̀. Ó fi síbi idọ̀ mi. Ó fi gbá pàpàpàpàpà. Ẹ̀kọ́ náà ara mi ṣe sí rìrìrìrì. Mi ì mọ ohun tó ń ṣe mí mọ́. Ṣé wá nígbà tó ti okó bọ inú òbò mi tó bẹ̀rẹ̀ sí ń dó mi lọ. Ẹ̀yin ọkọ àti ìyàwó ẹ lọ ra ìgbín sílé o. Ìgbín dùn o. Tọmọkùnrin bẹ̀rẹ̀ sí ń dó mi. Bí mo ṣe ń pariwo lòun náà ń pariwo. Èmi nìkan kọ́ ni mò ń pariwo. Òun náà ń pariwo. Ẹ̀rù ń bà mí. Ẹsẹ̀ mi ń gbọ̀n. Ó di gìrì lẹ́ẹ̀kan náà. Omi ṣe gbùù. Ọmọkùnrin mo fẹ́ dìde pé ó ní no don't worry. Mommy, I'm sorry. I don't know, I want to pee. Only it's not pee. Don't worry. I am fine. Ọmọkùnrin yóò bínú. Ẹ jẹ́ n sọ díẹ̀ fún yín nípa mi kó lè bá yé yín dáadáa. Eré àkọ́kọ́ nìyẹn o. Tí n bá sọ eré ẹ̀kejì fún yín kọ́. Ọmọkùnrin jẹ́ kí n mọ̀ pé ó dá kéèyàn mọ̀ jókòó. Mi ò wá regret pé mo kúrò nílé ọkọ mi rárá. Mi ò tiẹ̀ regret Àǹtí Ṣeun. Èmi àtọkọ mi fẹ́ra wa. Ọkọ mi jẹ́ ọkùnrin tí mo nífẹ̀ẹ́ sí púpọ̀. Torí èmi ò fẹ́ sọ ibi tó kù sí fún un. Láàárín ọ̀sẹ̀ kan tipátipá la fi bára wa sùn lẹ́ẹ̀kan. Ìgbà mi láàárín oṣù kan tipátipá la fi bára wa sùn lẹ́ẹ̀mẹ́ta. Tó bá ti dà kò sí ní tó kàn mọ́. Èmi ò sì fẹ́ máa sọ fún pé kò tẹ́ mi lọ́rùn. Mo gbà wípé reality tèmi nìyẹn. Láàárín àwọn ọ̀rẹ́ mi wọ́n máa ń sọ bí wọ́n ṣe gbádùn ìbálòpọ̀ sí. Èmi nìkan ni mi ò lè sọ bí ìbálòpọ̀ ṣe rí sí. Àwọn ọ̀rẹ́ mi ń gbádùn ìbálòpọ̀. Kódà tá bá wà láàárín àpéjọ tó bá sọ pé ọkọ àwọn ló gbénu sáwọn lóbò ó láwọn lóbò. Èmi ì fẹ́ sọ̀rọ̀. Ṣé ẹ mọ̀dí? Mi ò fẹ́ sọrú nǹkan yẹn fún ọkọ mi. Torí wípé mo lérò pé tó bá mọ̀ ṣe ni á ṣe fún mi. Ó tiẹ̀ ní ọjọ́ kan tí mo sọ fún pé àwọn èèyàn ṣeré kéré o. Ó ní kí ni? Mo ní ọ̀rẹ́ mi kan ló máa sọ fún mi pé ọkọ òun máa ń láwọn lábẹ́. Bílí mi sọ pé mi ò rẹ́ experience irú ẹ̀ rí. Ló bá ní abẹ́ àwùsù bí láì. Bílí mi náà ti sọ pé ọkọ mi ò lè ṣe irú ẹ̀. Àǹtí Ṣeun mi ì bá sọ fún mọ́. Mo rí wípé reality tèmi ni. Agbára tọkọ mi ni ló ń lò. Tó bá ti ṣe ẹ̀kan mo dá o mi ò dá kò kàn. Nígbà míì tó bá dé a lè má tí ì ṣeré pa. A tún nǹkan ọmọkùnrin ẹ̀bọ̀ mi lóbò. Gbogbo ara mi á máa ta mí. Mi ò ní gbádùn ẹ̀. Mi ò dẹ̀ fẹ́ complain. Torí tí n bá ní kí n complain kí n má lọ ba ego ẹ̀ jẹ́ àsọkùnrin. Nítorí àwọn ọkùnrin míì wọn ò fẹ́ kíyàn ba ego àwọn jẹ́. Nǹkan tèmi ṣe nìyẹn. Ṣàdédé ló di ọjọ́ kan àti bí ọmọ yọ kan. Ọkọ mi bá pè mí. Ó lóun fẹ́ fẹ́yàwó mi. Ṣé rí fídíò yìí one part ni o. YouTube lẹ́sì ti wò tán. YouTube lẹ́ti máa wò tán. Ọkọ mi bá pè mí. Ó bá ní ìyàwó mi òun fẹ́ fẹ́yàwó kejì. Mo wojú ilẹ̀ mo wẹnu ọkọ. Mo ní ìyàwó kejì. Ǹjẹ́ ó ní ẹ̀ṣẹ̀ kan tí mo ṣe? Ó ní mi ò ṣẹ̀hún. Mi ò kí ń dáná fún ẹ. Ó ní kò sí nǹkan kan tó o ṣe fún mi. Ó ní tẹ̀ ń bá ń wáyàwó alálùbáríkà. Ó ní ìwọ ni. Ó ní àmọ́ òun fẹ́ fẹ́ ìyàwó kejì. Òun fẹ́ ṣe súnà.
ó fẹ́ fẹ́ ìyàwó kejì, kò sí wàhálà, àmọ́ ṣá o tó bá máa fẹ́ ìyàwó kejì èmi ò ní fẹ́ ọmọ o. I can't cope, I can't withstand it kọ́kọ́ mi gbéyàwó mi wà. Àmọ́ ọkọ mi pa àwọn ọ̀rẹ́ mi, ó fẹjọ́ mi sùn wọ́n, ó pe gbogbo àwọn ẹbí mi, ó fẹjọ́ mi sùn wọ́n. Àwọn náà sọ fún mi pé èwo ni òjòwú, èwo ni kinní kankan. Ìyá mi ò tiẹ̀ fẹ́ gbọ́, ó ní wo bí ìyàwó kejì nílé bàbá rẹ̀. Àwọn ọ̀rẹ́ mi ò fẹ́ gbọ́, pàápàá jùlọ àwọn tí ọkọ wọn ti fẹ́yàwó lé wọn àtàwọn tí wọ́n believe nínú wípé súnà ànábì lọ́kọ mi fẹ́ ṣe. Ẹnìkan kò fẹ́ gbọ́, ni mo jowú jù ni, ọlọ́kọ mi ti bẹ̀ mí, kódà ọkọ mi bẹ̀ mí kó wọ́n rán mi lọ sí Mẹ́kà tó bá yẹ pé nǹkan tí mo fẹ́ nìyẹn, àní kí n gbóhùn láàyè kó ń fẹ́ ìyàwó kejì. Mo sì jẹ́ kó yẹ pé tọ́pọ̀ níyàwó kejì ní sẹ́ẹ̀ èmi ò ní fi ọmọ sẹ́ẹ̀. Bàbá mi wá pè mí ní ọjọ́ kan, wọ́n láwọn fẹ́ rí mi. Mo lọ bá bàbá mi nínú mọ́tò. Bàbá mi ní ọmọ mi, Adéníkẹ́ ọmọ mi, Àníkẹ́ tèmi nìkan, sọ fún mi kí ló ṣẹlẹ̀. Ìdílé mùsùlùmí láti bí ẹ, o sì mọ̀ pé mi náà ìyàwó méjì ni mo fẹ́. Ìyá rẹ ni ìyàwó kejì mi, tó yẹ kó yẹ wípé tí òun náà bá lọ lé ọkọ, ó ṣe tó kọ́kọ́ rẹ fẹ́ ìyàwó mi lé ẹ àbí kó fẹ́ sí ìyàwó kejì tó sì mọ̀ pé gbogbo ẹ̀ láti fi kọ́ yín láti lé wa. Kí ló ṣẹlẹ̀? Ó mọ̀ pé mùsùlùmí ní ọkọ rẹ, ó lè fẹ́ ìyàwó kejì tó bá wù ú. Tí ó bá fẹ́ ìyàwó kejì kò wù kó fẹ́ nìyẹn, ó láǹfààní àti fẹ́ débi mẹ́rin. Nígbà tí mo fẹ́ ìyàwó kejì tí ìyá rẹ tẹ́ mi lọ́rùn ní ìfẹ́ ìyàwó mi mọ̀, kì í sóògùn kì í ságbára ìyá rẹ o. Ṣúkúrà sọ fún mi kí ló ṣẹlẹ̀. Ó lóun sọ fún bàbá òun pé kì í ṣe ìyàwó kejì tí ọkọ òun fẹ́ ní pírọ́blẹ́mù òun o. Ọkọ òun tẹ̀ ń wò yìí, ìbálòpọ̀ àárín èmi àti ẹ̀ kì í ṣe ìbálòpọ̀. Mi rò bẹ́ẹ̀ ọkọ mi tí ìfẹ́nu kò mí lẹ́nu rí láti ọ̀tá ti fẹ́ra wa. Ìgbà tá à ń fẹ́ra wa gẹ́gẹ́ bí boyfriend and girlfriend, láǹfààní àti ṣe àwọn eré kan tí mo mọ̀ wípé torí pé ìdílé tá a ti bí mi ààyè ò gbà mí débẹ̀. Nígbà tá a dé fẹ́ra wa pé ọkọ tìyàwó tiẹ̀ máa ń ṣeré, wọ́n máa ń kíìsì ara wọn, wọ́n máa ń ṣeré pé ibi àtọ́kọ mi ò kí ń ṣe bàbá mi o. Bọ́kọ mi ṣe wà yìí láàárín ọ̀sẹ̀ kan ó lè má fi nǹkan ọmọkùnrin ẹ̀ kàn mí lábẹ́. Bàbá mi ní àwùsù bí láì, ìyẹn tún wá dùn yìí. Tó bá jẹ̀jà fẹ́ bá mi sùn, kò sí pé a máa ń ṣeré pa o, kò sí pé a fẹ́ ṣeré, kò sí pé a fẹ́ ṣe nǹkan kan. Ṣé wàá rí bàbá mi tó bá tún wá yá tó fẹ́ bá mi lájọṣepọ̀, kò sí pé à ń ṣeré pa o. Tó bá ti dà kò nǹkan tó kàn mí. Bàbá tí mo ti fi ọkọ mi, mi ò tí ì reach organ rìn, mi ò mọ̀ pé obìnrin máa ń dà tí mo ti fẹ́. Tó bá jẹ́ pé òun ọkùnrin àkọ́kọ́ tí mo kó pàdé ni, màá sọ pé obìnrin kì í dà. Àmọ́ mo ti pàdé ọkùnrin. Àmọ́ nígbà tó jẹ́ wípé ọkùnrin tó jẹ́ ẹlẹ́sìn mi, tó ní ẹ̀sìn ni mo fẹ́ ló jẹ́ kí n fẹ́. Ó fẹ́ ìyàwó kejì kò kàn mí. Àmọ́ nǹkan tí ò tí ì tó èmi nìkan jẹ, tí ò tí ì lágbára ìbálòpọ̀ èmi nìkan ṣoṣo, ó tún wá fẹ́ ìyàwó kejì torí selfish interest. Ẹbí léèrè tó ti bí èmi gan sùn débi tó ń bọ́kùnrin obìnrin sùn dé. Ṣé mi àti ẹ̀ ti bára alájọṣepọ̀ tí mo ti pariwo lórí bẹ́ẹ̀dì rí? Ṣé bọ́kùnrin ni ẹbí? Bàbá mi ní kí n mọ̀ wòrí, wọ́n náà ń bọ̀ wá sílé wa. Mo lọ, nígbà tí mo délé ọkọ mi tún bi mí léèrè pé ṣé o fẹ́ lọ náà ni? Mo ní mo fẹ́ lọ sẹ́ẹ̀. Tó o fẹ́ ìyàwó kejì lé mi o, mo fẹ́ lọ. Ó lóun fẹ́ ìyàwó kejì, ó lóun ò dẹ̀ lè fẹ́ ìyàwó kó máa fẹ́ ìyàwó pamọ́ sẹ́yìn síta. Òun fẹ́ ìyàwó kejì. Ó ní ẹ̀ẹ́jọ́ gbélé kankan náà o. Ó lóun sọ pé òun mọ̀, ó lóun sọ pé òun ò fẹ́ sẹ́ẹ̀. Ó lóun ò bá sọ nǹkan kan. Nígbà tó di weekend tó tẹ̀lé, bàbá àwọn dé. Àti bàbá àwọn dé, bàbá àwọn bí léèrè pé ó gbọ́ ìyàwó rẹ̀ sọ báyìí, ìyàwó rẹ̀ sọ báyìí. Ó ní kàkà kó sọ̀rọ̀ gidi, ó ní oníṣìnà ni, onínàbí ni. Torí ẹ̀ ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó fi ní ká máa fẹ́ àwọn obìnrin tí wọ́n ti mú ọkùnrin. Ó ní tí ìbáṣepọ̀ ti tẹ̀ wò lọ́dọ̀ ọkùnrin kan, ó ti mọ bó ṣe máa ń rí ni. Kí ló mú tó pé tòun bá alájẹpọ̀ ń complain. Mo á sọ fún bàbá mi ní ìdí ni tí mi ṣe fẹ́ sọ fún. Torí tí n bá sọ fún mi ìfẹ́ bá ìgò ẹ̀jẹ̀, ẹ wo nǹkan tó tún wá sọ. Bàbá mi ní ó dà náà o. Tó bá jẹ́ wípé eléyìí ni, ó ní ìwọ ìyàwó ṣó o lè fara mọ́? Tó bá fẹ́ ìyàwó mi bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ló ṣe máa ṣe. Mo ní bàbá mi ò fara mọ́ nítorí wípé tó bá fẹ́ ìyàwó mi á jẹ́ kí n máa ṣe ṣìnà.
mi ì sì fẹ́ ṣe ṣìnà tọ́lọ́ ọlọ́run ọba kọ̀ mo manage ẹ̀ ni ipe nǹkan tó lọ́wọ́ ọba kọ̀ mọ́ èmi nù ní tèmi rí mú nù mo sì manage ẹ̀ bẹ́ẹ̀ ló bá ní tọ́ pé oníyùn ni òun máa ń tèmi àfẹ́ lọ ìyàwó kejì ti wọlé tán so àwọn tèmi àtọ́ ṣègbéyàwó èmi tó gbọdọ̀ wà ń bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ èmi ò ṣe ó sì lóhun náà kọ́ mi bàbá mi ní ó dáa àwọn nǹkan tó bá yẹ káwọn rí tọ́nu padà àwọn máa dá padà fún àwọn support ẹ̀ mọ́ àwọn àti ṣe mo ṣe kúrò ní ìgbéyàwó nù gbà tí mo kúrò ń bẹ bàbá mi ní mi lè kó wálé àwọn bàbá mi fún mi lówó gbogbo alẹ́ síta mo ní mo wà òkè bàbá mi ní rárá àwọn làwọn sọ pé kò lọ fẹ́ lẹ́sìn o ti lẹ́nu tó ń fẹ́ tẹ̀tẹ̀lẹ̀ àwọn làwọn nípa àfi kò fẹ́ ẹlẹ́sìn àwọn ẹni tó ní ẹ̀sìn so ẹbí àwọn ni àwọn dẹ̀ gbọ́dọ̀ ṣe ìyá mi ò support gbogbo tá à ń sọ yìí o bàbá mi jẹ́ kó yé ìyá mi pé tí ìbáṣepọ̀ wọn fún mi ní ìbálòpọ̀ dáadáa ṣé ìní fẹ́yàwó mi rèé ni torí ìbálòpọ̀ náà làwọn ṣe fẹ́yàwó kejì torí ìyá yín àgbà kò gbọ́ tó ń tẹ́ fẹ́yàwó kejì kò bóun fa wàhálà o kò bóun fa wàhálà torí tó ń bá débẹ̀ nísìn á ní kóbìnrin máa ké ọkùnrin ó yọ nǹkan ọmọkùnrin kóbìnrin máa ké àwọn ò lè continue eléyìí o làwọn ṣe fẹ́yàwó kejì káwọn tó ti fẹ́yàwó kejì àwọn sọ fún wo bí ibi tí mo ti ń bọ̀ ìbálòpọ̀ ni wàhálà mi o ṣó lè fún mi dáadáa ìyá rẹ̀ sì fún mi níbi mo ṣe fẹ́ lòdì fẹ́yàwó kejì so ìmọ̀lẹ́kọ̀ọ́ náà dúró síbi tí ìwọ náà ò ti gbádùn nǹkan tó fẹ́ bàbá mi sì fún mi lówó torí èmi náà ń ṣiṣẹ́ wọ́n fún mi lówó mo dẹ̀ gbalé mo bẹ̀rẹ̀ sí ń gbé ilé mi mò ń ṣiṣẹ́ ó wà ní ọjọ́ kan ṣẹ́rẹ́ ọmọkùnrin yìí muslim ni o ṣòkòtò rẹ̀ kò kí ń balẹ̀ tó bá ṣòkòtò kò kí ń balẹ̀ bẹ́ẹ̀ náà so ó wá jíjọ́ náà òun ò tí ì bí nǹkan kan rí ọmọkùnrin yìí so jẹ́ máa fi wo ọmọkùnrin gan-an mo gba bí ọdún méjì lọ́wọ́ rẹ̀ ọjọ́ yìí kò tọdún méjì ṣàbí àbí ọdún kan àbọ̀ ṣá ọjọ́ yìí mi mọ nǹkan tí ọmọ mi ni tó bá ti lọ ó ṣe máa ní pé òun máa ń pàdé bọ̀dá kan ní tó bá ti lọ sí school á lóun pàdé bọ̀dá kan á máa kí ó máa kíra wọn ọ̀rẹ́ òun ló máa ń pè ní ọkọ mi tí mo bọ̀bọ̀ tí mo sọ fún pé bá mi lájọṣepọ̀ yìí ọkọ mi tí mo wà nílé ẹ̀ nísìnyí ni mo sọ ọ̀rẹ́ lòun àti ọmọ mi ọkùnrin lọ́mọ mi so tó bá ti ní mummy I see my friend today your friend today àṣẹ àwọn ọmọ àǹtí ẹ̀ àwọn ọmọ ẹ̀gbọ́n tiẹ̀ ló máa ń gbé wá sí school wọ́n lose àǹtí wọn yẹn due to cancer problem so ó máa ń gbé wá ó ní bàbá ọ̀rẹ́ òun ni so òun ló máa ń gbé àwọn ọmọ yẹn méjì wá sí school so ọjọ́ yẹn mo lọ sí school ọjọ́ yẹn ló bá ní mommy see my friend that I'm talking about òun náà bá dúró ló bá ní baby how are you wọ́n bá my friend àwọn àdókèrè àwọn ó ní his name is ó bá dárúkọ ẹ̀ fún mi his name is Abdulrahman ọ̀yẹ́ don't call him Rahman say uncle no it's not uncle it's my friend bí o ṣe pé mo ní ẹ má bínú járe àwọn ọmọ sọ no thank you wà lọ bàbá ọmọ school òun ti ẹ pé ìgbà tóun ti wá ṣetán school fẹ́ máa lọ sí shop tóun ló bá park sí òun lẹ́gbẹ̀ẹ́ ló bá ní sorry are you going my way mo ní mi ìmọ̀ bí tẹ́ ń lọ bọ̀ ọ̀nà ìgbà ni mo ń lọ wọ́n ní ibikíbi tẹ́ bá ń lọ ìyá ọ̀rẹ́ mi ní màá gbé yín débẹ̀ mo dá jókòó ó ní jóyè báwọn ṣe jọ ń lọ ó ní òun ṣàwọn bó ṣe ń drive lọ bó ṣe ń sọwọ́ lọ ẹ̀kọ́ náà òun kọ́ lókèwé ni ó ní báwọn ṣe jọ ń lọ ìgbà táwọn wá dé ìwà ṣọ́ọ̀bù wọn sọ pé ibà ló ń ti máa drop wọ́n ní ok pé ṣé ibà nílé yín ni wọ́n ní no pé ilé àwọn ṣì wà níwájú ó ní òkè tó ń bá jẹ́ mọ́lé yín ni pé láàárọ̀ táwọn bá ti lọ sí school wọn kàn wá píkì yín pẹ̀lú ọmọ ni pé ọ̀nà ìbà náà nílé táwọn náà wà wọ́n ní ok no problem pé òun á sọ wọn address ilé àwọn pé ibi báyìí nílé àwọn wọ́n ní ok ló wà lọ pàtó ló bá òun kàn kí ọmọkùnrin yìí ó ti bímọ méjì pé ṣe bọ́kùnrin kan ilé very lovely man ó ní òun ṣáà ṣètò òun lọ tó òun gba ẹ̀hún tí ní tóun fẹ́ fi òun òyìnbó ìfẹ́ òun náà àwọn èèyàn tó mọ̀ sọ lórí Facebook orí Instagram orí TikTok because business òun wà ní oní fashion designer lòun business òun wà brand òun wà káàkiri ní gbogbo social media ó náà ti ṣeun ó ní bó ṣe jíjọ ẹ̀ nìyẹn òun kọ́ lẹ́nu yẹn síbi géètì àwọn pínpín who is there wọ́n táwọn máa bọ́ síta òun bá rẹ ní good morning kíníkan oníṣẹ́ ìṣetán ní àwọn ti ṣetán pé òun kàn fẹ́ drop báàgì sí shop kó wọn máa mú wọn lọ oníbàgì tó máa gbá àwọn ní òtí dán ní pé ẹ wọlé kí n drop yín so òun wọlé sí àwọn ọmọ wọlé sí inú òun wá wọlé síwájú olówó gbé òun lọ ó níbi táwọn tí wọ́n á lọ
táwọn ti lọ tóun ti dé shop tóun ti park shop wọ́n fẹ́ drop oúnjẹ òun yẹn kóun drop ẹ̀ sí shop kóun ṣí shop so àwọn ọmọọṣẹ́ òun ti dé sí shop òun drop oúnjẹ yẹn fún àwọn ọmọ yẹn àwọn lọ gbà táwọn fẹ́ wọnú mọ́tò tóun fẹ́ wọnú mọ́tò padà bẹ́ẹ̀ nìkan tó mọ bọ̀yá bó ṣe ní báwo ni ẹkùn jẹ́ mẹ́ta wọn kàn kí bọ̀bọ̀ yẹn ni wọ́n á kí wọ́n ní àṣìyàwó yín lélẹ̀ ó yọ sọ pé yes wọ́n ní ìyàwó yín fáyín o bíṣọ̀bù ìyàwó yín lélẹ̀ wọ́n á ní bẹ́ẹ̀ ni ó ní wọn ò kí á ibo ni àwọn ti jẹ́ pàdé ó ní òun ṣàwọn pé bọ̀bọ̀ yìí ó náà ó had a drop àwọn tó dé ó ní àmàdàmẹ́ má bínú o ó ní I don't know how to ṣé màá sọ pé kì í ṣe ìyàwó mi because I don't want it to ẹ má bínú ẹjọ́ nítorí ọlọ́ ẹ má bínú o wọn lọ drop gbà tó drop òun tó òun ṣe tán school àwọn drop àwọn ọmọ òun drop àwọn ọmọ òun ní kóun gbọmọ yẹn wọlé kóun fẹ́ drop toilet roll fún àwọn ọmọ òun ní school wá drop toilet roll fún ọmọ tòun ní school wá drop toilet roll wọn ní pé òun kàn fún one of the teachers lówó kó bá wọn rà fún àwọn ọmọ òun ni ó ní òun wá drop toilet roll fún ọmọ òun sáà lọ ó ti dúró dé òun àwọn onímọ́tò padà àwọn sáà jọ lọ nígbà tó wá ń gbé òun lọ yẹn wọ́n sọ pé ọ̀nà bó lọ́fíìsì ẹ̀ pé mọ́mí àwọn ọmọ yẹn pé ẹni ẹ lè mọ mọ́mí àwọn ọmọ yẹn ṣé kò ní máa fi bẹ́ẹ̀ ó ní no mọ́mí wọn máa ti kú ó ní ìyàwó yín ti kú ó ní no I am not married o pé ìyàwó mi kàn pé àǹtí mi pé ẹ̀gbọ́n òun ni ìyá àwọn ọmọ yẹn pé sísítà òun ni ìyá wọn pé sísítà òun dẹ̀ pé wọ́n due to cancer problem wọ́n ní ìgbà tó tẹ̀ sí síkì lọ́kọ̀ wọn ti àbádọ́ wọn sọ hospital lọ́kọ̀ wọn ti lọ ike so ọkọ̀ wọn àbádọ́ wọn gbogbo tó máa fi kú we don't see him kìnnìkan ó sá sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ọkùnrin máa burú o wọ́n ní pé ìjọba bínú ṣé ìnìkan lẹ́ńdá gbé bẹ́ẹ̀ yẹn òun wá sọ pé yes wípé òun nìkan nígbà ọkọ yín kò wá ní ẹwọ long story ni wọ́n ní ok ṣé òun lè gba nọ́mbà yín tọ́wọ́n fi dáhùn fi hàn ní òun kàn máa pè yín ni òun ní bó ṣe gba nọ́mbà wọn ni olúwàjíjọ́ kan òun wá ní pé kóun má wọrí kóun jẹ́ kóun gbá ọmọ yẹn lọ pé kóun lè máa ṣe àwọn nǹkan tó máa fẹ́ ṣe ó ní òun wà ń bẹ̀ wọ́n ní pé òun tiẹ̀ fẹ́ rest ní pé òun ní malaria díẹ̀ òun bá drop ó ní ó wá lọ wá tó máa padà dé ó kọ̀ pé òun ní pé òun wà níta àwọn ní pé ok kóun dìde kóun lọ òun kàn máa ṣọkàn kóun wọ sọ́run òun ṣáà lọ pàtó òun ṣí gate fún wọn òun wá ní pé òun ní kóun wá wò wọn ni pé kọ́ ní ìṣonú lé wọn náà ó ní bóyá tẹ̀lé àwọn ìgbà táwọn máa tẹ̀lé àwọn wọlé wọn ní kóun pẹ̀lẹ́ o pé báwo ló ṣe wá ń ṣe òun ní wípé òun tí wọn òkè pé malaria ni pé ẹ́díkì yẹn kíní kan bóyá typhoid ni wọn ní pé òun ti bá wọn ra oògùn ó dẹ̀ kó oògùn fóun nígbà tó kó oògùn fóun tó wọn ní sorry ẹ pẹ̀lẹ́ ó wá mú dìde níbi tó jókòó sí yẹn ó wá síbi tó wọn lie down sí ní ọdún 3 star táwọn lie down sí àwọn olóṣùn yà 3 star olóṣùn wọn ní you wear this auto kí lè tí wàá jẹ òun sọ pé òun ò lè jẹ anything wọn ní why tell lè jẹ anything lọ́wọ́ ní kí lè ní kitchen kó ma ó ní before we know it ó ti wọ kitchen wọn ní I don't know how to cook ó ní sọ pé òun ò mọ bó ṣe máa ń dáná ó ní but òun lè boil omi wọn sọ pé you're so lazy ó máa ń boil omi ó ní báwọn ṣe bẹ̀rẹ̀ sí jọ ń ṣe eré nìyẹn ó ní òun wá bi léèrè pé sorry kí ló dé tí marry how old are you ó ní kò tó òun kò fẹ́ mọ age ẹ̀ bọ̀ kò ní stature ó ní kò tó máa sọ age ẹ̀ òun wá ní so òun wá draw back wọ́n á ní pé what happened to my age am I too small for you wọ́n á ní no but I senior you with 2 years kò á sọ wọ́n á tó bọ́rọ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn so because you senior me with 1 year and some months you think you are now my auntie I should not be calling you auntie stop Joe go and sit down I will take care of you I'm the husband you are the wife now that age ẹ̀yin lẹ́mọ̀ age yẹn wà lọ gbàtọ́ ó ní bóyá dáná oúnjẹ tó wá ní babe mo ti dáná tọ́ ó yá wá jẹun wá gbóúnjẹ ó wá gbé omi gbígbóná ni ó ṣàgbé síwájú òun ó bọ̀ ń po tíì ó ní kó òun tíì oúnjẹ tóun sì fọmọ òun lọ sí school indomie yẹn ó kù díẹ̀ ó há fún òun ó ní kó òun jẹ gbà tóun jẹ ó ní kó òun lóògùn gbà tóun lóògùn ó wá jókòó síbi 3 síta yẹn ó jókòó síbi ó ní kó òun gbẹ́sẹ̀ lóhùn lórí báyìí wọ́n sọ pé ṣé kò lọ bí iṣẹ́ ni ó ní I'm the boss of myself ó ní bó ṣe mọ̀ sọ̀rọ̀ àwọn kọ́ọ̀lù ń wọlé o ló ń pìkẹ̀ kọ́ọ̀lù ń wọlé ó ń pìkẹ̀ ok ẹ gbé lọ fún wọn ẹ gbé fáìlì yẹn lọ fún mi sàkínì kan ó sàn bá wọn sọ̀rọ̀ ó ní ó sàn ní pé today I will take care of you sorry ó ní ibẹ̀ ló wà òun á sùn lọ síbẹ̀ ìgbà tó máa tají òun rí i pé òun ṣì wà lórí ẹsẹ̀ náà òun náà ti wá ṣe báyìí ó ti sùn òun á gbẹ́sẹ̀ kú bẹ̀ wọ́n ní wá pùn wọ́n ní kí ló dé òyìn no I'm the security oníbò sọ pé thank you so much you're so lovely ó wá ní ẹjúrú náà ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan yẹn so ẹ lè fẹ́ mi torí pé ẹ jù mí lọ fún 22 years ó ní sọ pé òun sọ pé wípé age matter àti pé òun ti bímọ ẹ̀yin ò tí bímọ ó sọ pé
torí pé o ti wá bímọ nísìn ó ní òun ò tí ì lówó fún ó ti lówó fún òun torí pé o ti wá bímọ nísìn ó ti wá mí pé òun ò lè fẹ́ ọmọ kan yẹn àbí ó ní wá nǹkan ìdákẹ́ báyìí òun mọ̀ọ́kan tóun fẹ́ sọ olórí ìyá yẹn tóun dúró sí yẹn tára àwọn ìyá yẹn ló ti bẹ̀rẹ̀ sí kíìsì òun wọ́n bẹ̀rẹ̀ sí jẹ́ tòun nìyẹn ó ní ìwọ tó kíìsì òun dáadáa for you to know pé mo lè gbé ẹ máa gbé ẹ mo á fẹ́ ẹ I'm going to marry you and I promise myself in the next 3 months you be in my house cooking for me be my wife ó lóun wá wò báyìí ó lọ sọ pé take care of yourself màá tí máa lọ pick àwọn ọmọ yẹn lọ́sàn màá gbé èmi kò máa lọ pick wọn lọ́sàn but today I will go and pick them so that màá lè gbé ọmọ yẹn wá sí ilé ó lóun sọ pé àwọn máa lọ ṣọ́ọ̀bù kẹ̀ rest nǹkan yín tó ń bá wà ní nǹkan máa wà board náà ni pé òun ti rest tó máa lọ sí ṣọ́ọ̀bù wá ní ó máa wà board mo dẹ̀ ní nǹkan tí mo fẹ́ ṣe o do you know what oya dress up jẹ́ ká lọ sínú mọ́tò ó lóun kò wò pé kí lè lè báyìí ó ní bó ṣe dress up ni òun wọ ní mọ́tò ó náà ti ṣe owó ìbẹ̀rẹ̀ sí gbé àwọn lọ nìyẹn ibi tó fẹ́ lọ tọ́jú wa ni pé that's my wife wọn wà ókè ni wọn sick there ni mo ṣe ní pé kájọ wá síbẹ̀ ó ní táwọn bá ní pé káwọn jọ sí mọ́tò ni no let's go everybody that day wọ́n mọ̀ pé that is my wife if you don't ask him he will tell you that is my wife nígbà tó lọ pick àwọn ọmọ àwọn oníbòsí àtibẹ̀ lọ njẹ́ èèyàn kò bá wọn lájọṣepọ̀ àwọn cookies ni olùwàjọ kan ó ní nígbà táwọn ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ti wọ ohun tí mo tó dáhùn mọ́ mi òun eléyìí tí òun wá sọ pé kó dúró pé sokoto tí ò kì í balẹ̀ yìí pé ṣé tẹ̀blíkì ni wọ́n á ní pé no òun ò kì í ṣe I'm a Muslim I am not in anybody I'm not any sarudin ni o tẹ̀blíkì I'm just a Muslim but mi ò kí n láì kìkì ìsàlẹ̀ sokoto mi kó máa kẹ́sẹ̀ mi máa kàn án so pé àwa máa jẹ bó ṣe máa ń jẹ no I don't like it nítorí ẹni wọ́n ṣe kí wọ́n bẹ́ẹ̀ ní bí bọ̀bọ̀ yìí táwọn ṣe ìjọ tó wọn kó máa lọ kí bọ̀bọ̀ yìí ó láti ṣe bó ṣe kó ìgbín ló bá kó sí wọn lójú òbò wọn ní àwọn ti lọ mọ òun mú lọ sí àwọn fámìlì òun mọ́mí òun ti fọwọ́ sí dáadé òun ti fọwọ́ sí ọkọ òun náà ti má rí o ọkọ òun tóun filẹ̀ ó ti má rí o obìnrin tó fẹ́ kò ló 2 years wọn ò jọ 2 years kíni wọn ò jọ lu èyí ẹ̀ níbi wípé ìbálòpọ̀ yẹn tí ẹ mọ̀ olójú obìnrin tó lè gba àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ra ó ní bóun ṣe lọ sílé ẹni oní tó da oní ìbọ̀ òun ní ọkọ òun náà má rí torí ó sọ pé òun máa má rí ó jẹ́ ti má rí obìnrin tó fẹ́ yẹn ó ti fẹ́ ó ti wà nílé ẹ̀ kóun tó sọ pé òun fẹ́ má rí tòun ó ní bí ọ̀bọ yẹn ṣe kó gbé sí òun lójú òbò nìyẹn ìgbín yẹn bẹ̀rẹ̀ sí rìn kiri oníkèlélẹ̀ tó kó gbé yẹn kó sílẹ̀ báyìí tó ti ìbọn tó bẹ̀rẹ̀ sí bóun láti sọ pẹ̀lú ẹ̀ wọ́n ní obìnrin ti kọ́ ó ní ọ̀bọ yẹn sọ pé òun ò tí ì lórí ó ní ọ̀rẹ́ òun kan ló sọ fóun wípé pé ìgbín máa ń ṣe kíní kan òun máa ń ṣe wọ́n ní ìgbín wọ́n ní ọ̀nà yẹn ló sọ fún òun wá wò pé anytime tó máa tẹ́ni tó ń fẹ́ òun máa try ẹ̀ pẹ̀lú ẹ̀ ó ní if you can trust me to do that for you that means you trust me dearly if you want us to continue using this we use it if you cannot use it we use lubricant ó ní bọ́ ọmọkùnrin níjọ́ yẹn báyìí òun fẹ́ dákú tóun wá dá mi yẹn ó ní pé kó máa wọ̀ lóun wọ̀ pé eléyìí tó yẹ pé bó ṣe gba ẹ̀sìn tó ó ló gbẹ̀sìn ju ọkọ òun lọ ó náà ti ṣeun tí mo ṣe fẹ́ ni ọmọ méjì láti bí sí báyìí onígbà tí mo kọ́kọ́ fẹ́ tọkọ mi gbà tó yá o tọkọ mi ìyàwó ọkọ mi bẹ̀rẹ̀ sí ní problem níbi ìbálòpọ̀ nítorí pé èmi ò fẹ́ bá ego ẹ̀ jẹ́ mo fẹ́ kó máa rí rẹ̀ as a king mo fẹ́ kó máa rí pé ọkùnrin lòun sẹ́ pé obìnrin mi ìyẹn sọ fún mi pé eléyìí ṣe ìbálòpọ̀ o téèyàn òun ò ṣe kí ní kan sùn wọ́n ti ní problem ọkọ òun láti sọ pé òun fẹ́ fẹ́ àwọn òun padà ó bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ òun ti lọ́kọ òun ti wà nílé ọkọ ní ẹni pé kíní kan ó bẹ̀rẹ̀ sí bóun fọwọ́ ló máa mọ́mọ́ ó máa ṣe kíní kan ó máa mọ́mọ́ ó ní ọ̀pọ̀lọpọ̀ ọkọ òun ló jà pé láíláí kò ní mọ́mọ́ yẹn ní ó tún kó tó bá ti mọ́mọ́ yẹn lọ ó máa rẹ̀ wọ́n sára ó mọ̀ pé òun nífẹ̀ẹ́ ọmọ yẹn ó ní àmọ́ ìfẹ́ ọmọ òun ò yọ̀fẹ́ ọkọ òun o everybody ló wà láàyè ọkọ òun kọ́ ní òun ní sanwó sukú ọmọ ọkọ òun tóun fẹ́ nìsín ló ń sanwó sukú ọmọ òun ló ń ṣe everything ilé àwọn ẹ̀tẹ̀lẹ̀ mọ̀ pé òun kọ́ ló bí ọmọ yẹn lẹ́yìn pé surname yẹn and my daddy said I should not change the surname ọkọ mi náà ní pé kí n má change kí n filẹ̀ if not so ẹ lè mọ̀ yàtọ̀ láàrin gbogbo àwọn ọmọ yẹn so that is how we are doing àǹtí ṣeun tó máa fi ìgbín doyin lẹ́ẹ̀kan tó máa sọ pé ọkọ wọn máa sọ pé àwọn síbi láì tí ọkọ òun tó bá bẹ̀rẹ̀ sí ńlá òun ní òbò ẹ máa béèrè pé ẹjọ́ náà torí Ọlọ́run ṣe bẹ́ẹ̀ ní pé ẹni yìí ó ló máa jókòó tìbẹ̀ ní pé ó gbaṣẹ́ ni ó ní sọ kí la wá ń sọ so it's good kíyàn méjì tó máa fẹ́ra wọn káyàn join ara wọn you come and pretend lọ. Thank you for watching this lovely story. Please subscribe. Subscribe. Kí ló fẹ́ fi mú ẹ láti má subscribe?